pásítọ̀ dá mọ́tò onímọ́tò padà, mọ́tò tó fojú kòkòrò gbà lọ́wọ́ ọmọ ọlọ́mọ lọ́ọ́ dá padà. Inú ìyá ò dùn sí mọ́tò tó gbé fún ẹ lọ́ọ́ dá padà. Mo fẹ́ kẹ́ wá lọ gbọ́ ohun tí pásítọ̀ yìí ṣe àti nǹkan tó ṣe tí ó fi gba mọ́tò lọ́wọ́ ọmọ ọlọ́mọ tí ìyá ẹ̀ rà fún. In fact, ó ní agbára. Ẹ jẹ́ ká jọ wá lọ gbọ́. Kì í ṣe pé à ń báyàn jẹ́ o, ẹ jẹ́ kí n sọ tọ̀rọ̀ fún yín o, mo máa ń sọ. Ṣùgbọ́n téèyàn bá ṣe nǹkan tí ò dáa, ẹ jẹ́ kọ́jọ́ mọ̀ pé nǹkan tó ṣe ò dáa. Kí pásítọ̀ náà ṣe kí n kó lọ wáṣẹ́ ṣe. Ẹ jẹ́ ká jọ wá lọ gbọ́. Hallelujah sir, iṣẹ́ Olúwa. Eléyìí tẹ́ ń wò lápá ọ̀tún mi yìí ni o, Jọlá Jésù leléyìí tó lo ìlẹ̀kẹ̀ rẹ́ẹ̀dì yìí. Jọlá Jésù ló lo ìlẹ̀kẹ̀ rẹ́ẹ̀dì yìí. Ẹ já mọ́ gbọ́ conversation wa lọ. Ọ̀ ní bàjẹ́ o. Ẹ ṣé bàbá mi, mo dúpẹ́ fún táyìn tẹ́ fún mi láti pè mí sọ. Àríkẹ́ Adé, ẹ ṣé. Yeah. Orúkọ tèmi mo yẹ sọ fún yín tẹ́lẹ̀ ni Rotimi Daniels. Èmi ni pioneer Rotimi Daniels Foundation for Peace and Equity. Okay, sir. Mọ́mì mi kan ni wọ́n wá bá mi ni wọ́n sọ àwọn kankan fún mi gẹ́gẹ́ bí mẹ́mbà yín tẹ́lẹ̀. Okay, sir. Tí wọ́n dẹ̀ sọ gbogbo nǹkan táwọn dẹ̀ ti ṣe síjọ tẹ́lẹ̀, ṣùgbọ́n wọ́n nígbà tó yá ni ọmọ wọn tún wá gbé mọ́tò fún yín. Mọ́tò Camry tí mo send it in, and currently things are not working for them. So owó school ọmọ gan wọn tí ì rí san. Wọ́n dẹ̀ sọ pé àwọn sọ fún ọmọ yẹn pé kó má gbé mọ́tò yẹn sílẹ̀, pé àwọn ọmọ nǹkan tẹ́ ẹ sọ fún wọn fi gbé mọ́tò sílẹ̀, pé àwọn nídi mọ́tò yẹn. Nǹkan tí mo ṣe ń pè yín nìyẹn sà. All right, sir. Àdàpà fún. Àmì sà, àtẹ̀yìn náà sà. Ẹgbẹ́ sọ ẹ náà, mọ́mú mi náà náà jẹ. Okay. So, kọ́dé ẹ̀ sọ yìí sí níwájú ní mẹ́jọ, can verify. So, see, Okay, sir. And you can go to me very well. Ask me from anybody. Ọ̀nà ọmọ mi dáadáa. So, see, kọ́dé mo sọ yìí. Ó yé mi. Ọ̀rọ̀ mo tún ẹ ní fault nígbà yẹn. Okay. So, see, Okay. so ọmọ yẹn wá ní pé òun fẹ́ gẹ́ẹ̀tì mọ́tò mi. Pé mọ́tò ṣàfún mi mọ́tò yẹn. Ẹ lè pè lọ́wọ́ ọmọ yẹn. Ẹ lè pè pé kọ́ pé tóbi ló kọ́ ọmọ yẹn. In fact, kó tó fún mi, mo sọ pé kó sọ fún mọ́mì. Ṣé ìgbà tí mo sọ yìí? Mo gbọ́ mi. Ẹ kọ́ di voice mi o. Okay. Ẹ bá dẹ̀ ní invite mi, I will come. Ṣé mo lè háàdì mọ́mì fúnra wọn ní ìsìn? Ẹ máa gbọ́. Kájọ sọ̀rọ̀ ká yanjú ẹ̀. Ṣé mo lè háàdì wọn sí kọ́ yìí? No. Ẹ kì í bá yín sọ̀rọ̀ because Okay. wọ́n súnmọ́ mi tó pé ó yẹ kó sọ Kò gbà kí n háàdì mọ́mì. Ẹ máa wá wo nǹkan tó ṣe. fún wọn bá mi sọ anything. Mo kàn kí wọ́n fún mi latitude. Ṣé ó ti yé? Okay. Ṣé nǹkan tí mo sọ yìí? Mo gbọ́ yín. Mọ́mísí Presido, ó sì ní o. But I don't know the reason. I don't know why. Mo ti lọ sọ́dọ̀ wọn gan, mọ́ mi kí ló ṣẹlẹ̀. Ẹ bá mi sọ̀rọ̀. Ṣùgbọ́n ọmọ yẹn ò dẹ̀ sọ ọ́n fún mi pé nǹkan bá yẹn wà. Wọ́n undergo serious challenges bí mo ń bá yín sọ̀rọ̀. Ìkọ́ ẹgbẹ́ wọn bí mi pẹ̀lú ọwọ́ ọlá. Àbí mo jẹ́ ọlọ́lá. O ò dẹ̀ ní lọ́lá tó fi kúrò láyé. Ó mọ̀ lé o ní bá. Bàbá mi kò Ìmúṣẹ. kẹ̀kẹ́. So, iṣẹ́ olúwa tẹ̀lé yìí, I cannot use as an advantage. And ṣòro sí nǹkan tó jẹ́ kinní bẹ́ẹ̀. Káàdì bá sọ pé ìmúṣẹ nǹkan báyìí o, fine. Má ti mọ̀. Ó dà ọ̀rọ̀ ti wá rí bó ṣe rí, kí lọ́nà àbáyọ sà? Kílẹ̀. Mo ní ọ̀rọ̀ ti wá rí bó ṣe rí. Ẹ̀mí máa pe ọmọ wọn sìn. Okay. Ṣé ìgbà tí mo sọ yìí? Okay sir. Àdé ṣàlàyé fún un. Okay. Because but my message here, God, I was just like, God, what is this? Come on. I'm not a social person. Where people are more. Oh, yeah. Oh, yeah. You can go through my page. Every can come on, you have normal posting, normal stuff. Bẹ́ẹ̀. Ọmọ mi dáadáa. Ẹ ṣé. Ṣé bá mo sọ yìí? Ó yé mi. Mo ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ yìí. Ṣé ń gbọ́? Bẹ́ẹ̀ ni sà. Ọmọ àkọ́bí mi, ọmọ bíbí inú mi àkọ́bí mi wà nílùú.
And she's a very good person too. Báwo lọmọ ẹ ṣe máa wà nílé ìyá òun ìyá tí wọ́n dẹ̀ ń bọ̀? Wọ́n wá ní challenges sí, ó wá ní láti lọ máa pe ọmọ wọn pé ẹnìkan wá bẹ́ẹ̀ pé kó dá mọ́tò padà. Tí wèrè yìí tí ò bá kí n ṣe olórí burúkú àṣírí rádaràda, mo dẹ̀ máa fọ̀rọ̀ ẹ̀ wọ́lọ̀ ọ̀nà tá a lè gbé gbà, because mistake tí mọ́mì ṣe ń gbé gbà tán fẹ́ ra mọ́tò fọmọ yẹn, orúkọ ọmọ yẹn náà fi sí, bọ̀ àwọn náà rà. Bí sójú ó lọ bá wa gbà ni o, pọ́lọ́pàá ó lọ bá wa gbà pé iṣẹ́ wo gan ló ṣe fún wọn tó fi gba mọ́tò odidi mọ́tò lọ, tó lórí burúkú lè gbogbo ẹ̀yin pípù yìí ni. Ìwọ náà gbọ́rọ̀ tó ń jáde lẹ́nu ẹ, ó wá lọ pé lẹ́yìn ìgbà tó ti kọ ẹ̀yìn ọmọ tí àtẹ bá rí bí ọmọ yẹn ṣe ń bá ìyá yẹn sọ̀rọ̀ nínú lẹ́sìn àánú abiyamọ ṣèyí. In tó sẹ́ndì sí mi kí n tó gbére, kí n tó block ẹ̀ dànù, mo rán padà sílé, èmi rán padà sílé, mi ní parọ́, mo ní chat wà lọ́wọ́, mi delete ẹ̀. Ní wèrè yìí òun sọ ìbò tó lọ́pọlọ yìí, àbí wèrè lélẹ̀ ṣé wọ́n rẹ̀ wá ní ó béèrè lọ́wọ́ àwọn tó ní ẹ́, kí yẹn máa sọ fẹ́mi wípé èmi lọ pé bẹ́ẹ̀ mi ṣe lọ èmi lọ rìkọ́ọ̀dì ibi tí wọ́n gbé mọ́tò sí, wípé olórúkọ wípé that is kí ni ẹjọ ẹ̀yin olóyìnbó tó ẹ mọ̀ pé mi ò gbóyìnbó, nígbà tán ń ṣọ́yàn ẹjẹ fún mi lóyìnbó yẹn, trailing àbí kinní kan ni èmi rótì mi ráyè, Camry ni màmá trailing káàkiri. Ṣe rí i pé ó fi wọ̀ sí yẹn wọ̀, inú mi dùn pé mo rán padà sílé, stalking bẹ́ẹ̀ ni, inú mi dùn pé mo rán padà sílé. Tá a bá gbé nǹkan kan wá fún mi ṣe máa sọ síta, mo dẹ̀ gbá bọ̀bọ̀ ìsọ̀rọ̀ respectfully. Mọ́mì gangan ló yẹ kó pèpè, mọ́mì ẹjọ́ báwo la ṣe lè yanjú problem tẹ̀ni láì ṣe pọ́ ọmọ yẹn gan mọ̀. Lóòótọ́ èmi ló gbé mọ́tò yẹn fún, tó bá yẹ pé lóòótọ́ ni kíní wèrè yìí ó mọ Ọlọ́run tí mo dẹ̀ ṣe máa gbórúkọ chọ́ọ̀chì sẹ̀lẹ̀ síta tí n bá parí ètò máa gbé síta gàdàgàdà ọ̀rẹ́ tẹ́yìn èèyàn ó lọ bá mi visit ẹ̀ lórí social media ẹ̀ ká tó wá mọ tá a máa ṣe sí. Bóyá sójú ó lọ bá wa gba mọ́tò yẹn fún ìyá ni o, báwọn ọlọ́pàá náà lálò ni kò tiẹ̀ tí ì yé mi báyìí. So at the end of the day, ìyá ń bẹ tọ́jú ọmọ, ìyá yẹn wá ní problem, ó dẹ̀ mọ̀ pé ó ti kẹ̀yìn ìyá sọ́mọ, ó ti kọ ẹ̀yìn ìyá, ó ti kọ́ sọ́mọ. Ó wá ní pé wọ́n máa bọ́ ọmọ sọ̀rọ̀, who is ọmọ, who is ìyá, tí báyìí pé bóyá ẹ̀yin olóṣò lórí burúkú tẹ̀ forúkọ Jésù bà wá láyé jẹ́ yìí. Who is ìyá, who is ọmọ? Tẹ́bí wọ́n lẹ́ni tó bá lẹ́rù ló lẹ́rù. Ní kíní olórí burúkú borí gbàgùngbàgùn bí oúnjẹ gúnnugún yìí. Mi lè rí course kan tí mo lè fi wòlíì ní ẹ mọ, kò sí tí ọba ń sòótọ́ ẹ mọ̀, tí ọba ń parọ́ ẹ mọ̀. Mo ti mú ewu orílẹ̀-èdè yín, so mo ti lọ wo àwọn page yín, everything, so I'm not kind of person like that too, but kọ́ ló wá fẹ́ ló wà là. Ẹ̀yin ẹjọ́ ẹ bá mi yanjú ẹjọ́ nítorí Ọlọ́run tó bá jẹ́ wípé ìyá fún ní pé dákìrí we are together no more than 12 or 13 years. Wọ́n sọ bẹ́ẹ̀. Ó yé mi sà. Mo ń gbọ́ yín sà. Hello, mo ń gbọ́ yín sà, mo ń gbọ́ yín. Hello, ṣé ń gbọ́ mi? Bẹ́ẹ̀ ni sà. So kò ló ṣẹlẹ̀ nìyẹn o. Ó ti yé mi. Kò ló ṣẹlẹ̀ nìyẹn o. Ó ti yé mi. Ẹ̀yẹ wá bá mi pé ọmọ yẹn, ẹ bá lè bá mọ́mì náà sọ̀rọ̀ fúnra wọn, kẹjọ yanjú ẹ̀ tó bá yẹ pé bóyá returning of that vehicle wọ́n máa fi gbọ́ àwọn bùkátà kọ̀ọ̀kan, ẹ jẹ́ bá mi yanjú ẹ̀, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jọ̀ọ́. Ó sọ àlàyé náà tóbi. All right sir. Ó ti yé. Ọlọ́run á bá mi pọ́n ẹ̀yin náà ní. I really appreciate your contact. Ẹnìkan ń béèrè nǹkan kan lọ́wọ́ mi pé calling number, ẹ bá fẹ́ pè mí sórí WhatsApp lórí ètò, ẹ jẹ́ sáré mú pépà àti pen, ẹ jẹ́ bá mi fi sí comment section +234, ẹ jẹ́ bá mi fi sí comment section +234 80 9290 6250. Ìyá yẹn máa gba mọ́tò yẹn padà. Ọmọ kọ́mọ bí ọmọ ẹ̀yìn eégún tó send message sí mi, ó wà ní comment section, ó ń sọ fẹ́mi ní comment section pé ṣe bóun ti ní pé kémi fi kéèsì yẹn sílẹ̀. Mo rò pé orí ẹ̀ burú lọ́rùn ẹ̀. Baby face mi ń deceive ẹ̀, ó fi mí díwọ̀n bàbá ẹ̀. Mo rò pé orí ẹ̀ burú.
ìyá mọ́mísí títí ẹ ló lè bá sọ̀rọ̀ anyhow arúkoko òwojú uche o you do anyhow you get anyhow you do anyhow you do anyhow. Odi Biba yes ó nìyẹn mo rò pé orí ẹ burú ti burú on choose pastor against your own mother ọ̀run ẹ ló ń tàpá sí yẹn tó bá tètè ṣe àtúnṣe ayé ẹ ti bàjẹ́ ó sì máa ń ọmú nìkan ló sì kó káàkiri lórí social media sí tí mo ò ní jẹ́ wo profile ẹ ọmú nìkan ló sì ń ṣí sílẹ̀ lórí social media sí tó bá dọ̀la ó sì máa rin òhò ó ní ẹ wo ọmọ tó ń sọ fẹ́mi pé kémi fi kéèsì sílẹ̀ ẹ wo ọmọ tó mú prophet against ìyá ẹ tó ń bá yẹ sọ̀rọ̀ ẹni ẹ wo nǹkan ó ní orí social media page ẹ lélẹ̀ ẹ wo nǹkan ẹ wo kíní rádaràda ẹ prophet wa kọ ẹ̀yìn ẹ sí ìyá inú ẹ dẹ̀ ń dùn àbí torí pé ìyá yẹn kíà fún ẹ ìyá yẹn kíà fún ẹ ò ń jẹ́ kí prophet máa fojú ojú ìyá yẹn gbolẹ̀ má jẹ́ kí n tẹ̀ ẹnìkan ló ń bímọ ẹgbẹ̀yàn ló ń wò ìyá ò dẹ̀ lè jà ìyá lọ́mọ tó gbójú báyìí ìyá ti lábúrò tó gbójú báyìí bẹ́ẹ̀ ni níwọ̀ kan jákujàku bí ẹran àjẹkù kí n do my worst wá rí ìwọ àti múṣẹ́ máa rí ẹ máa bí pé mi ń dánu lásán máa wòran olòṣì olórí burúkú ń pa yóò yà lẹ́kùn ìyá yẹn ló tún bẹ tọ́jú ọmọ ó wá ló gbé mọ́tò fún yẹn ṣé ẹ fẹ́ pàyà yẹn ni mi ní tí block ẹ̀ sí ó fẹ́ pàyà yẹn àbí ó dà gbà tó pé ìyá ní ogún kan tó tẹ́jọ fẹ́ pín tí wà àti pásítọ̀ wèrè ẹjọ fẹ́ pín mo rò pórí ẹ ti burú ìwọ ló gbé mọ́tò fún ẹ ìwọ tó lè ṣiṣẹ́ òun gbé mọ́tò fún yàn mọ́tò tó pé ìyá ló rà fún ẹ olòṣì olórí burúkú. ẹyọ intervene because before as mind ti voice and clear ni. Okay sir. àwọn I understand ṣàgbé ọmọ ọkọ tó wà. iṣẹ́ burúkú wo ló ṣe tí mind ò clear tẹ́lẹ̀ àwọn pásítọ̀ tí mo ti send message sí to one reason or the other àwọn tí ò lẹ́bọ lẹ́rù I don sọ̀rọ̀ 247 ó lẹ́rù ń bá ìgbà tó rí message mi kí lẹ́rù ń bẹ̀ fún ó ní kíró eléyìí mọ́ send message sí mi ọmọ tó yẹ pé wàláì tí nǹkan bá gbọ̀n mí lẹ́ẹ̀gan mi lè wò lẹ́ẹ̀mí jẹ́ wo nǹkan kẹ́ẹ̀tìrì wọ́n rí ẹ lọ profile ṣe rí kẹ́ẹ̀rí àwọn mọ̀ràn kíran wọ́n kọ́ kó gbẹ̀kọ́ ó mú fóònù ń send message sí mi orí ẹ̀ ti burú òun jẹ́ kí yóò yà mọ̀ sán ní ara káàkiri despite being a retiree olórí burúkú yìí ó dẹ̀ fẹ́ gbé mọ́tò sílẹ̀ balógun ló wá tó yín tẹ́ bá ń fún lájà jẹ. bẹ́ẹ̀ni sà. ó ṣe pé òbí tí ẹ̀dá máa dé ayé ẹ̀dá máa dé bẹ́ẹ̀. á dé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni. mi ṣe káfíríkì àbí nǹkan bẹ́ẹ̀ tó ti àyè freak kì í ṣe pé bí a pé ní olówó lọ́wọ́ ètò ìjàpá mi and she has been a good person to me. Okay. So for years. The point, thank you. I was like in a room for me. Orí fọlá tààrọ̀ tí mo rí mẹ́sẹ̀gì yẹn. Torí pé mi bá tiẹ̀ tí wá pè yín ti pẹ́ ṣùgbọ́n nature iṣẹ́ mi tí n bá ti wà ń bi iṣẹ́ bẹ́ẹ̀ yẹn wọn kì í gbà ká lò fún mi fábí mo ń bá yín sọ̀rọ̀ mo dọ́gbọ́n wá sí tọ́lẹ̀tì pé kí n sáré wá pè yín sódà a máa yanjú ẹ̀ lé nígbà tí wọ́n tún send message mo ní pé ká má wọrí pé kì í ṣọ̀rọ̀ tá a máa drag pé mo ti fi message sílẹ̀ fún yín pé ẹ dẹ̀ respond yí pé mi ni mi ì tí ì ráyè pè yín so ìtorí ẹ̀ ni mo ṣe ní pé kí n sáré pé mo ti ṣàlàyé fún bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni ẹ ṣe gan. tí n bá tún fún mi àbí nígbà tí n tún fún mi àbí tí fún mi bá crash àbí anything. bẹ́ẹ̀ni. ṣé wọ́n ti mọ sọ yé yín. bẹ́ẹ̀ni. báyìí gbogbo ni ẹ tó bá ti ní ìjọ ń bolo fẹ́ ságbà. kò sí bẹ́ẹ̀ni. ìjọ tó fi gbowó lówó tó fi gba mọ́tò. ẹ ṣe ọlọ́run á dẹ̀ bá mi pọ́n yín náà lè. ọmọ àti mi gan àgbọ̀dọ̀ wọn bẹ̀ so kí mo tún fẹ́ kọ́ lóun ṣe fún mi. àbí. ọmọ ẹ wà dánmà tí ẹ wà dánmà bọ́. màá jábọ̀ fáwọn náà pé kí wọ́n fọkàn balẹ̀ ọ̀rọ̀ yẹn máa níyànjú ṣóye yín. ẹ ṣé bàbá mi a máa mọra jù báyìí lọ mo appreciate yín gan. Thank you sir. All right sir. ẹ ṣé yes sir. Yeah. Now ẹ jọ ibi tí mo ti jẹ̀bi lórí ọ̀rọ̀ yìí
gẹ́gẹ́ bí ọmọlúàbí tẹ́ ẹ máa sọ pé mi ì ṣe ọmọlúàbí, how else should I have pleaded with this good for nothing animal? How else? No, ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi bí tí n bá ti jẹ̀bi, mo dìídì gba táìmù kúrò ń bí iṣẹ́, mo wọkọ̀ lọ pé kínní ni, mo ń bọ̀ prophet ẹ ní sùúrù, mo ń bọ̀. Mo dìídì bẹ́, mo rawọ́ ẹ̀bẹ̀ sí ẹ̀yin náà gbọ́ voice note yẹn. Even after this call, I was pleading, o nídìí láti pe ọmọ báyà sọ̀rọ̀ tó bá mọ̀ pé o ní conscience tó ní ẹ̀rí ọkàn. Tóbi àbí kí ló ń jẹ́, ta ló sọ fún ẹ pé mò ń judge? I am begging this good for nothing lazy morals to please make life easier for your mom. Ó wà bíbá ẹ̀ sìn òun bú mi oní mò ń judge. Gbogbo nǹkan tí wèrè yìí bá gbé fún ẹ̀jẹ̀ bóyá ó dẹ̀ ń bá ẹ sùn ni o, mi ì lè sọ. Torí tẹ́yìn obìnrin bá ti ń dóko báyìí ìtò yòókù kékeré bẹ́ẹ̀ ń dóko lọ́wọ́ ń sìn tán bá nílé ń jó ẹ̀mọ̀ nìkan gbé petrol wá ni. But I am begging, if I can use my page to beg you, to plead with you, do not make your mom angry. Do not make her life miserable. She's one of the best moms anybody could have. I am pleading with you now, gẹ́gẹ́ bí ọmọlúàbí. Gbàgbé bí mo ṣe sọ ṣe pé kó lọ kẹ́kọ̀ọ́ wá láti ilé. Kó lọ kẹ́ mi tẹ́ tí mo bó ṣe rí ń gbà yẹn tí mo fi ní kó lọ kẹ́kọ̀ọ́ wá láti ilé náà bá dẹ̀ kọ́ ẹ tó bá gbà. But tó bá pé yẹn gan ló bí ẹnu, okay, má bínú. But your mother is who we are talking about here. Your mother, your biological mother. Oh my God. Only mo gbowó lọ́wọ́ mommy òun. You will talk because you have collected money from her. That is why she is a best mom. Oh my God. Oh my God. Only mo gbowó lọ́wọ́ mommy òun. Number. Àṣà ọ̀rọ̀ kúrọ̀lẹ́. Prophet ẹ fẹ́ sáré sọ nǹkan kan. Bẹ́ẹ̀ ni sà, inú mi dùn pé mo bá yín pàdé ní ìrọ̀lẹ́. Mo ti máa ń gbọ́ gbogbo àwọn akitiyan yín dáadáa. Ọlọ́run á túbọ̀ lọ́rẹ̀ ẹ̀mí yín. Àmín. Ṣé rí ayé ò fún òótọ́ ọ̀rọ̀? Òótọ́ ọ̀rọ̀ dẹ̀ korò. Bọ̀ bó ṣe wá korò tó èèyàn gbọ́dọ̀ sọ. Bẹ́ẹ̀ni. Ọlọ́run á túbọ̀ lọ́rẹ̀ ẹ̀mí yín. Àmín. Bó tilẹ̀ wù kí ọ̀tá ó pọ̀ tó fún yín, ẹ ó padà borí. Ẹ dúró náà prophet. Hello mọ́mì mi. Hello ma, ẹ káàárọ̀ láti débà. Okay, sir. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, àwọn kan accuse mi wípé ìdí tí mo ṣe fẹ́ jà fún ẹ̀tọ́ yín pé kẹgbẹ̀tọ́ yín ni wípé torí wípé ẹ fún mi lówó. Wọ́n lẹ fún mi lówó ni mo ṣe ń jà fún, ni mo ṣe ń pè yín ní one of the best moms that anybody could have. Wọ́n nítorí ẹ fún mi lówó ni gbogbo èèyàn dẹ̀ ń gbọ́ yín báyìí sọ́dà wọ́n á lè mọ iye tẹ́ ẹ fún mi kí n tó lè sọ̀rọ̀. N tó wà ń bẹ̀ ni wípé tí Olúwa bá ti rányàn níṣẹ́ tó bá jẹ ó máa ń yàwó. So anybody ló ní àyè láti sọ ohun tó bá fẹ́, but mo mọ̀ pé mi fún anybody lówó. Ẹ ṣe ìyá fún yín lówó. Ẹ lọ fọkàn balẹ̀, gbogbo ọ̀nà tó bá gbà ní máa fún. A máa gba mọ́tò yẹn padà fún yín mọ́mì. Ẹ gbàgbé, máa gba mọ́tò yẹn fún yín. Ṣé gbọ́? Ẹ lọ fọkàn balẹ̀. Yes ma. Ẹ sọ̀rọ̀ yín prophet. Ẹ rí òótọ́ ọ̀rọ̀ korò ṣùgbọ́n dáa kéèyàn sọ. Mo ti bá àwọn prógámù yẹn pàdé dáadáa tó yẹ pé tí n bá jókòó báyìí má dẹ̀ máa dá ronú. Ọlọ́run yóò túbọ̀ wà pẹ̀lú yín. Àmín. Ọlọ́run tó dẹ̀ ń bá yín ṣe kò ní padà.
àmín. ṣe rí àṣírí tẹ̀ ń tú yìí ẹ máa lọ́ta jù báyìí lọ ṣùgbọ́n ẹ máa padà borí wọn. Bẹ́ẹ̀ni. ṣe rí àwọn èèyàn ò fẹ́ràn ìmọ́lẹ̀ rárá o, òkùnkùn náà fẹ́ràn torí iṣẹ́ ibi. ṣe rí nǹkan tó tiẹ̀ wá ń ṣẹlẹ̀ Nàìjíríà báyìí, orí òkè wa ń pọ̀ ní ṣẹ́jú-ṣẹ́jú. wòlíì lèmi tí mò ń bá yín sọ̀rọ̀ mẹ́ẹ̀ ní nǹkan kan bọ̀ mo ní Ọlọ́run, kò sẹ́ni tó pé o. fún ìgbà àkọ́kọ́ tí ń bá yín pàdé lélẹ́yìí mo ti máa ń gbọ́ prógámù yín tí máa gbọ́ débi pé màá dẹ̀ jókòó màá lọ tún ìrònú mi rò. mo wà nípéjọpọ̀ gbogbo àgbáyé ló ń gbọ́ mi, yes. ṣe rí àwọn èèyàn ti sọ sí ìránṣẹ́ di pé ẹni tí ò bá parọ́ ọ̀ kó jalè kò lè mèkì ẹ̀. iṣẹ́ ìránṣẹ́ ti wá di business. ẹ máa sọ mẹ́sẹ̀gì fáwọn èèyàn pé káwọn èèyàn kan lọ ṣègbélé, wọ́n á dẹ̀ ti ṣọ́ọ̀bù wọn fún ọ̀sẹ̀ kan, ẹni tó máa sanwó ná tó máa sanwó gbọ́ everything opó dẹ̀ lẹ́lòmíì. ṣẹ́tẹ̀ wá rí ibi tó wá wọ́pọ̀ sí jù, ṣẹ́tẹ̀ rí Nàìjíríà mi ní parọ́ kò síbi tí ò sí o. wọ́n wá ní káwọn èèyàn ti ṣọ́ọ̀bù wọn, wọ́n wá ti ṣọ́ọ̀bù ẹni tó ti ṣọ́ọ̀bù fúnjọ́ méje. gbogbo ẹ̀yin prọfẹ̀tì náà ni ọ̀rọ̀ kàn báyìí. gbogbo ẹ̀yin jẹ́ prọfẹ̀tì àti pásítọ̀ lọ̀rọ̀ kàn báyìí. kẹ́ẹ̀dẹ̀ mọ̀ báwọn mùsùlùmí náà tó ti ń kọ́pì yín sà. a máa kẹ́ẹ̀dẹ̀ mọ̀ báwọn mùsùlùmí náà tó ti ń ṣe ìṣòru, wọ́n ti ń lùlù, wọ́n ti ń ṣe gbogbo. ìṣòro nìkan kan wọ́n ti ń létí òkun, àwọn náà ti ń wọ́n ti ń létí òkun. inú mi dùn pé mọ̀. kódà wọ́n ti ń gorí òkè gbogbo ẹ̀ ni mo mọ sábà ní tó ń ṣẹlẹ̀ lọ́nláìn gan. ṣe rí kì í ṣe pé ìfẹ́ Ọlọ́run ni, kò sẹ́ni tó pé ò bọ̀ ìfẹ́ owó àti ìfẹ́ ikùn. kí lẹ rí sọ sí ti prọfẹ̀tì yẹlẹ tó pe rẹ̀ ń prọfẹ̀tì Múṣẹ tó kẹ́yìn ìyá sọ́mọ tó gba mọ́tò lọ́wọ́ ọmọ ń sìn, ṣe gbọ́ gbogbo tó ń sọ. kí lẹ rí sọ sí prọfẹ̀tì ní titi yín náà ni o. Ọlọ́run ò ní fi wá sílẹ̀. ṣe máa bá wọn bẹ̀ pé kó gbé mọ́tò padà ni àbí kí lẹ fẹ́ ṣe báyìí. kò nídìí kan bẹ́ẹ̀, Ọlọ́run ò ní padà lẹ́yìn wa. tí ò bá gbélẹ̀ lẹ́rọ̀ ó máa gbélẹ̀ lágídí. ṣe rí Ọlọ́run máa ń fúnyàn lórí ọ̀fẹ́, èèyàn lè máa wùwà bíi bóyá 25 years bọ̀. Ọlọ́run á fúnyàn ní grace maybe bóyá èèyàn máa change. tí ò bá ti change, yes, Ọlọ́run kì í fìyàn ṣẹ̀sìn, èèyàn ni kò mọ̀ fi rẹ̀ ṣẹ̀sìn. ẹ ṣe bàbá ẹ ti lẹ́kẹ́ lómi sọ̀rọ̀ torí time ẹ ṣe yà torí mo sì fẹ́ títí eégún ńlá tó ń kẹ́yìn ìgbàlẹ̀ a sì fẹ́ ṣe. Oyíndàmọ́lá ó yá. Thank you sir, ẹ káàsán sir. ẹ mà káàsán ìyá mi. ẹ káàsán gbogbo ilé o. à ń gbọ́ yín. nǹkan tí mo fẹ́ sáyé sọ because mo wà ń bí iṣẹ́ but mo ti join program yẹn látẹ̀kan pé kí n lè listen sí nǹkan tí ó ń ṣẹlẹ̀. àkọ́kọ́ náà irú kéèsì bẹ́ẹ̀ wà nílẹ̀ tí mo ṣe máa gbé wá, ọ̀rẹ́ mi kan ti sọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn fún mi tó ń ṣẹlẹ̀ níbi tó fi ọmọ sí ní travel tó wà nísìn. but ó ní pé bàbá yẹn ní tóun bá dé àwọn fẹ́ jókòó ṣe meeting so kì í ṣe hold on. In fact mo ti fún nọ́mbà yín but ó ní tóun bá dé tó máa set 20 December tó bá rí yanjú lòun ṣe máa pè yín, ìyẹn ti wà lẹ́gbẹ̀ẹ́ kan bẹ́ẹ̀. now ṣé rí nǹkan tí àwọn ìránṣẹ́ Ọlọ́run wọn ń ṣe yẹn Ọlọ́run ló máa fìyà jẹ gbogbo wọn. because ìyá máa jìyà lórí ọmọ, ẹ máa wá torí pé ẹ rí nǹkan gbà lọ́wọ́ wọn ẹ wá kó ẹ̀yìn ìyá sọ́mọ, òun náà ní jèrè ọmọ bó ṣe wà lórí burúkú yìí. now àkọ́kọ́ ni wípé kí ìyá yẹn kọ́kọ́ dá ọmọ ẹ̀ padà, ọmọ ẹ̀ tó wà lọ́dọ̀ màmá yẹn kọ́kọ́ dá ọmọ padà fún ná. bẹ́ẹ̀ni. kọ́kọ́ lọ dá ọmọ ẹ̀ padà fún ná báyìí bá ṣe ń sọ̀rọ̀ yìí, ẹ jẹ́ kí màmá yẹn dá ọmọ yẹn padà fún because náà báwọn kì í ṣe family. bẹ́ẹ̀ni. ọ̀tán church member lásán náà jẹ́ definitely wọ́n ti fi nǹkan kan de ìyá yẹn mọ́lẹ̀ láti fi enter màmá yẹn ni kì í ṣe ojú lásán. bẹ́ẹ̀ni. ṣé dáwọn ṣẹlẹ̀ olórí burúkú yẹn tí wọ́n tún lè ju àwọn aláwo lọ o, iṣẹ́ burúkú wà ní ọwọ́ wọn ṣọ yẹ yín bẹ́yìn. so now ọmọ yẹn n tẹ́mi fẹ́ sọ nípa ọmọ yẹn kọ́kọ́ kọ́ ọ̀dọ̀ màmá yẹn náà because ẹ lè gba mọ́tò lọ́wọ́ ọmọ lọ́wọ́ ìyá ẹ̀ kẹ gba mọ́tò kẹ tún lọ fi ọmọ yín tì pé kó máa bá yín bọ́ ọmọ yín kò lè work bẹ́ẹ̀ yẹn. kẹ́dẹ̀ lágbá Ọlọ́run á ràn yín lọ́wọ́ bójú ọlọ́pàá ló máa lọ bẹ̀ torí tó máa gbé nísìnyí ibi tí ó gbé ọmọ yẹn mọ́. ọ̀nkú Adédèjì Adétúnjí iṣẹ́ wa tún ti délẹ̀. bí tó bá de ọmọ yẹn mọ́ ó máa tú àṣírí máa wá tú àṣírí máa tú kò ń ṣojú lásán kọ́mọ tó máa bú ìyẹ́ kó tó máa bá ìyẹ́ ẹ̀jà tó lórí burúkú kan kò ń ṣojú lásán.
so nǹkan tẹ́mi rí sọ̀rọ̀ yẹn ó ń ṣẹlẹ̀ sọ̀rọ̀ mi báyìí mo ṣe máa sọ̀rọ̀ mi yẹn ń sìn ó ń ṣẹlẹ̀ sí pé skul tó yẹ kọ́ ọmọ ẹ wọ̀ ọmọ ń sọ fún pé ibi tí pásọ̀ ẹ bá ní kóun lọ lòun fẹ́ lọ pé òun ò lè choose skul tó fún òun a máa gbé sójà dìde báyìí mo ṣe bá yín sọ yìí. mobilization ni a máa gbé sójà dìde ẹ mọ̀ wọ̀rí ẹ ṣe bàbá. so nǹkan tẹ́mi fẹ́ suggest báyìí ni pé kí màmá yẹn dá ọmọ ẹ̀ padà fún kọ́dẹ̀ mẹ́sàn kan gba mọ́tò yẹn lọ́wọ́ kọ́ gba gbogbo nǹkan tó wà ti gbà lọ́wọ́ màmá yẹn kó dá padà nǹkan tí mo fẹ́ sọ ojú bẹ́ẹ̀ lọ ẹ ṣe sà. My brother Adéṣèyí Òjó ṣẹ̀wá ń bẹ̀ ká sáré yanjú títí lẹ́yìn ká wá lọ sí gúnlá tó ń kẹ́yìn gbàlẹ̀ voice note yẹn máa ó bẹ́ẹ̀ gan. My brother Adéṣèyí Òjó ṣẹ̀wá ń bẹ̀ sà. Ẹ ní láti unmute o ẹ̀yin tí n bá ti gbé wá sókè. Ẹ ní láti unmute. Adéṣèyí Òjó ṣẹ̀wá ń bẹ̀. Ó dà Ẹniọlá Adégòkè ṣẹ̀wá ń bẹ̀. Ẹniọlá Adégòkè. Ẹ ní láti unmute. Ẹ káàsán. Yes. Ẹ káàsán sá. Yes ma. À ń gbọ́ yín. Ẹ kú atótónu ẹ kú àtàárọ̀. Yes ma. Ṣé rí ọ̀rọ̀ àwọn pípù yẹn? Sà, ó gba sùúrù ó dẹ̀ gba ìtọ́ni Ọlọ́run gan ni. Wọ́n pọ̀ gan bẹ́ẹ̀ wọ́n pọ̀ gan. Ṣé rí mi délì tí mo rí post pé ẹ fẹ́ gbé Jọlá Jésù? Bẹ́ẹ̀ni. Mo ní kíní ìtì dọ́dọ̀ bàbá yìí náà. Ọlọ́run o. Ẹ wo sà tí àwọn èèyàn bá tẹnu bọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àwọn pípù yìí ilẹ̀ ìdìbò Nàìjíríà mì tìtìtìtìtìtì. Ṣẹ́yìn mọ Jọlá Jésù. Títì. Ẹ wo rẹ́ni tó kọ́mẹ́ǹtì lẹ́ẹ̀kan tẹ́ fún lépè yẹn. Bẹ́ẹ̀ni. Wàláì wọ́n deserve ẹ̀. Wọ́n deserve ẹ̀. Ẹ ṣe. Ìbàdàn náà ní ṣọ́ọ̀ṣì sí ara àwọn pastors Ìbàdàn ni. Ok, ṣẹ́yìn náà ti lọ sí ṣọ́ọ̀ṣì wọn rí ni. Ara àwọn pastor Ìbàdàn ni. Ẹ bọ́ attend program wọn rí so mo mọ̀ ọkọ tí wò sọ ẹ rí pé mi lélì tẹ post ẹ tí mo rí post ẹ báyìí mo ní ṣẹ́yìn ò ṣáà fọ́ọ̀lù mógùn àbẹ́yìn náà sanwó mọ́gbọ̀n. Ọlọ́run ò jẹ́ káwò sanwó Ọlọ́run ò jẹ́ káwò sanwó mo ti fi ọ̀rọ̀ yẹn ṣe tọ́pìkì fún àwọn èèyàn kan bíbà yìí rí ní bíbà yìí tí mo sọ fẹ́ nìyẹn lénìí mi ì tí rí post yín rárá o tí mo yìí sọ̀rọ̀ yẹn pé at times tán bá brain wash èèyàn tán àti kúrò níbẹ̀ wọ́n bá pásọ̀ wọn níbi tó ti ń dùnyàn báyìí wọn ò ní rí nǹkan tí ò dáa. Bẹ́ẹ̀ni ẹ ṣe ìyá ẹ ṣe. Wọn lè rí nírí pé ẹnìyẹn ṣe nǹkan tí ò dáa láyé so wọ́n ti máa brain wash wọn wọ́n á ti fún wọn ní so many things mo ní irú Ọlọ́run òjijì tẹ mention the other time náà ṣe rántí ṣé kò sí tálíkà nínú chọ́ọ̀chì yẹn. Ṣé kò sí tálíkà nínú chọ́ọ̀chì yẹn yet àwọn á fò lọ sílùú òyìnbó wọ́n ń lọ Jerusalem àtìyàwó àtọkọ wọ́n á lọ sí kí n bọ tán bá sọ ń sìn wọn ní jáwí àwọn tán ti brain wash tán ti yí ọpọlọ tọpọlọ wọn ti lọ. Ẹ mọ bá wa promote àwọn tá à ń jù síta káwọn èèyàn bọ ìyá mi ẹ ṣe gan ẹ ṣe máa fún wa ní 2 minutes king of kí leléyìí king ẹ bá wa unmute kẹsàrí bá wa sọ̀rọ̀ 2 minutes torí time. Hello, brother Rotimi. Bàbá mi àgbà. Ẹ wò mo kí ẹ kú ètò. Ẹ ṣé bàbá mi. Mo kí gbogbo ilé o. Mo kí gbogbo àpéjọ liberation movement. Ẹ wò ṣẹ́rẹ́ àwọn ipò yìí wọ́n ti bà ayé jẹ́. Ṣùgbọ́n tá a bá ní ká dákẹ́ ń pé Ọlọ́run ni kó ṣèdájọ́ irọ́ ni. Ìyẹn máa pẹ́ nǹkan tó dáa máa ti bàjẹ́ gidi gan. Bẹ́ẹ̀ni. But to be sincere, this is an era tí a máa bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ lórí anybody wọn tó bá ti wọ ìbàjẹ́ láti máa deal pẹ̀lú wọn accordingly so that at least oníkálukú á lè tọwọ́ ọmọ ẹ̀ báṣọ. Bẹ́ẹ̀ni. Ní ẹ má fi Jésù gbàyàn àmọ́ ẹ ṣe níwọ̀n tí wọ́n sì. Èwo lógún kọ́ ìyẹn ìyá sọ́mọ ọmọ tó gbé sínú fún oṣù mẹ́sàn-án tó tọ́ dàgbà tó ná owó tán tí wọ́n wá dúró bì kan
ó dẹ̀ fi pé ó ṣe dáadáa nú ayé báyẹn. Sir, the right step must be taken on this particular person. Ní kíákíá ní wàrà ṣe ṣàgọ́ ni tí ò ní pẹ́ nítorí bí ọmọ olórí burúkú ọmọ má ṣàǹfààní tó tẹ̀tú tó tún ń sọ̀sọ́kúsọ ní comment section tó ń gbòòrò mọ́ díẹ̀ lọ́wọ́ ikú tó ní wọn jẹ́ kóun la kìtàn lọ́jẹ̀ irú wọ́n lè plan láti pààyà yẹn wọ́n lè plan láti pààyà yẹn torí ẹ̀ láti gbọ́dọ̀ gbégbèsè ní kíákíá. Ọlọ́run ò ní gbà fún wọn. Ẹ ṣé bàbá. Ọlọ́run tẹ̀lé gbà fún wọn. Yes sir. A mọ̀ tí wọn láti gbé mi 2 minutes every time. Adéjùmọ̀kẹ́ ṣe wà ń bẹ̀. Adéjùmọ̀kẹ́ my hope of glory ẹ jẹ́ kí n sáré gbé yín sókè pàápàá káwá bọ́ sójú àgbà ẹ mi. kásẹ̀ Ìyá mi dáadáa. bí ìfẹ́ wá sókè tẹ́lẹ̀kẹ́ torí ọmọ yẹn Bẹ́ẹ̀ni. ọmọ tó mọ̀ rẹ lójú o ó ṣí ló tọmọ rẹ pa gbọ́rọ̀ sí ìyá ẹ̀ lẹ́nu ṣo fẹ́ mọ̀ ju ìyá ẹ̀ lọ ni ìyá ẹ̀ ní kí wòlíì dá mọ́tò padà ìwọ sọ fún àrùkọkọ pé ó sọ pé kó gbàgbé ọ̀rọ̀ yẹn kí ló máa ń ṣe yín ọmọ nowadays ṣo fẹ́ gbọ́n ju ìyá ẹ̀ lọ ni ṣo fẹ́ gbọ́n ju ìyá ẹ̀ lọ. Your mom is saving you. You are saying you want to dig into the pit. Ọlọ́mọdé orí ìkọ̀ tí ó lè pé ìyá ẹ̀ máa sáré kiri lórí ẹ̀ o. Dádì wọ́n wòlíì lọ ṣiṣẹ́ dá mọ́tò ní mọ́tò padà. Bẹ́ẹ̀ni. O lè ní lọ dá mọ́tò ní mọ́tò padà. Kí ló tó lè ṣiṣẹ́ ni? O lè ṣiṣẹ́. O lè faṣẹ́. Gbogbo àwọn tó ju ẹ lọ́gọ́ wọn ń faṣẹ́ nílò òyìnbó ń bí báyìí àwọn tó ń gbọ́ inú náà òtútù ló mú báyìí tó ń tọwọ́ bọ inú òtútù tó ń tọwọ́ bọ omi tútù wọ́n ń jókòó tó ní olúwa sọ pé kó gbé mọ́tò lẹ̀ ó dẹ̀ ń kọ ẹ̀yìn sí ìyá òun kọ ẹ̀yìn sí ìyá ó fẹ́ kí ọmọ máa bá ìyá ẹ̀ jà lọ gbé mọ́tò ní mọ́tò sílẹ̀ kí ọlọ́run tó bínú sí ẹ lọ́gbọ́n ní mọ́tò ní sílẹ̀ ó lè olójú kòkòrò àti wọn náà ọmọ ṣọ́ọ̀rẹ́ o lọ́bẹ̀ ìyẹ́ ẹ tó bá ń bá ìyẹ́ ẹ jà lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́bẹ̀ torí òun ni lẹ́yìn ọlọ́run òun ni second god ẹ o lọ́bẹ̀ o lọ́bẹ̀ o kó tó léètì o lẹ́yìn ọlọ́run òun ni second god o lọ́bẹ̀ kó tó tún léètì o I will set my case. Adéjùmọ̀kẹ́ ṣe wà mẹ́. Ẹ kúrọ̀lẹ́ gbogbo lé. Ẹ kúrọ̀lẹ́ mà. Yes sir, ẹ kú ètò. Yes ma. Àríṣẹ́ takùtẹ̀ ń ṣe Ọlọ́run á máa fún yín lókun àti agbára. Ṣé rí ọ̀rọ̀ yìí Nigerians ní láti mọ̀ pé pásítọ̀ kì í ṣọlọ́run. Bẹ́ẹ̀ni. Èèyàn ẹlẹ́ran ara ni wọ́n and most wọn nǹkan tó máa jẹ náà ń wá kò ń ṣe pé bóyá Ọlọ́run gan pè wọ́n. Ó tiẹ̀ ti tásìkò kí gbogbo wọn máa gbúdọ̀ lọ wá ṣẹ̀ṣẹ̀ báyìí enough is enough. Bẹ́ẹ̀ ni o kọ́ lọ ṣiṣẹ́ o èyí tó bá lè dáko kó lọ dáko. Bẹ́ẹ̀ni. Èyí tó bá máa lọ ru pọ́npọ́n kó lọ ru pọ́npọ́n tó bá di alẹ́ kó lọ ṣòru kò séèyàn kankan tó máa mú gùn mọ́ báyìí everybody tètè máa ṣíra wọn níyè. Bẹ́ẹ̀ni. So nǹkan tẹ́mi ní láti sọ nìyẹn àwọn èèyàn ní láti realize pé pásítọ̀ kò ń ṣọlọ́run kán kúnlẹ̀ kán bọ́lọ́run sọ̀rọ̀ lọ́wọ́ ara wọn kán yé jẹ́ kí pásítọ̀ máa kọ ẹ̀yìn sí wọn kán máa ríran ìran èké sí wọn ìran èké ìran burúkú tó máa ní ìyá ẹ̀ àjẹ́ ni lọ ṣe báyìí irọ́ ni gbogbo ẹ̀ nǹkan tó máa jẹ náà wá o sọ nǹkan tó ní láti sọ nìyẹn ṣé gan ni. Adé Shakirat ṣe wà ń bẹ̀. Adé Shakirat ṣe wà ń bẹ̀. AB Miracle ẹ jẹ́ n sáré gbé yín sókè. Ọlọ́run máa wà pẹ̀lú yín mọ̀. Àṣẹ Èdùmàrè. Òkè lọ́lá yín máa lọ ayé òní rí yín mọ̀. Àṣẹ Èdùmàrè. Ìmọ́lẹ̀ yín ò ní dókun. Ọdún mo kàn máa sọ ni pé àbá inú ewu ni ìyá yẹn wà o. Inú ewu ńlá ni. Ọmọ yẹn ọmọ pásítọ̀ yẹn because mi ìmọ̀ èjẹ o ọmọ yẹn lè gbẹ̀bọ̀dẹ̀ fún ìyá yẹn
ọmọ pásítọ̀ yẹn wọ́n lè fi nǹkan ran then ọmọ ìyá yẹn náà at this moment kan tó resolve issue yẹn tó bá possible kan lé ọmọ yẹn síta because wọ́n ní tí iná bá ń jó ni tó bá ń jó ọmọ yẹn ni tara ẹni là máa kọ́ gbọ̀n ọmọ yẹn lè gbẹ̀bọ̀dẹ̀ fún ìyá yẹn because ọmọ yẹn náà wà ní right senses ẹ̀ ẹ lọ wo ọmọ yẹn náà mo lọ wo page ẹ̀ kò lálàáfíà náà so pastor yẹn gan ti ba ayé ẹ̀ jẹ́ iṣẹ́ gan ti ń dáhùn gan kíyà gan tó mọ̀ so definitely there must be a cordial relationship between the lady and the pastor so ọmọ lọ́wọ́ ìyá ọ̀tá ìyá ni so kíyà kọ́tì ẹ̀ kọ́kọ́ ti ọmọ síta náà kíyà wà neutral tó bá dẹ̀ possible kíyà yẹn kọ́kọ́ lọ make formal report about the pastor pé tẹ́nìtì ń bá ṣe òun. kàn mú pastor yẹn. wọ́n mú pastor yẹn. ìgboro musaidi tó gbóra ògógóró ni. so wọ́n ní láti take action kí màmá yẹn tó bá pé ìní tó bá possible ọ̀la kán tí àkọ́kọ́ tẹ mọ́ pastor yẹn because èèyàn tó jọ́ta èèyàn kí ń lóyà sí ọ̀tá èèyàn at least ayé máa sọ̀rọ̀ kíyà yẹn máa wọ ẹnu ayé kò sóye ìgbà tọmọ yẹn lè ti bá wọn gbé kán lé ọmọ yẹn síta kán lè lọ́mọ ọgàn síta títọ́ máa fi resolve issue yẹn ọmọ yẹn kì í kò àti lójú lásán ẹ máa wo desperation èèyàn tó lè wá sí page ìgbà tó ń discuss ọ̀rọ̀ ẹ̀ tó dẹ̀ pé torí ẹ̀ nìyá ẹ̀ ṣe ń jà tó lè wá máa defend the pastor yìí torí ẹ̀ ọmọ ẹ̀ níyà ṣe ń jà. ẹ imagine kó tó lè ní. because mom tí mọ̀mọ́ sọ fún wọn ní pé toró ó ń struggle she is this she is that I'm telling you before God and man. ẹ rí kò lálàáfíà náà kò ṣé òun nìkan lálàáfíà ṣó jẹun tó lálàáfíà ni so tó bá possible kí ìyá yẹn lé ọmọ yẹn náà kó tẹ̀ kọ́kọ́ fún ìyá yẹn láàyè nù ìtàn bá dẹ̀ settle everything ó lè padà sílé because lọ́wọ́ yìí she is under influence she's not acting ordinarily so ọtí mi kàn máa sọ nìyí. àmì bàbá àtẹ̀yìn ọ̀hún. Ayọ̀délé ṣẹ̀wá ń bẹ̀ pàápàá Ayọ̀délé ẹ ní láti unmute tẹ́ bá wà ń bẹ̀ sà ọ̀ma hello ma Ayọ̀délé ṣẹ̀wá ń bẹ̀ ó dà Rahim Yusuf ṣẹ̀wá ń bẹ̀ sà ẹ ní láti unmute Rahim Yusuf hello sà àti ń gbọ́ yín sà mo ti unmute o mo ń sọ̀rọ̀ o. hello sà àti ń gbọ́ yín sà. Fàájà movement ẹ pẹ́ fún wa o ẹjọ́ àwọn bíi mẹ́wàá lèmi wá tí wàá sò sí di mọ́tò. ẹ reduce the volume eléyìí tẹ́ ń gbọ́ bẹ̀ yẹn. tán fi ra bàá táfà fún wọn bàálù. bọ̀dá Daniel mo wà lórí. so tó bá wá sò rẹ̀ tán. ok Ayọ̀délé ẹ bá wa sọ̀rọ̀ uncle Rahim ẹ bá wa reduce volume tẹ́ bá ti send request. bọ̀dá Daniel ẹ kú iṣẹ́ takuntakun. yes ma. Ọlọ́run ò ní fi yín sílẹ̀ o. àmín. èyí mọ̀ wá tojú sú mi lọ́rọ̀ àwọn pásítọ̀ yìí. ó lágbára. ẹ dákun sáà lọ ṣọ́ọ̀ṣì mọ́ báyìí. kí lẹ̀ ń lọ wá. àwọn kò yé mi náà mọ̀ ní o. kí ni tẹ́ ẹ̀ wá ń bẹ̀. kò yé mi o. níbi tá ti máa kẹ̀yìn ọmọ yín sí yín. bẹ́ẹ̀ ni. ìyá mi ẹjọ́ tí lè yóò bá ṣe jókòó sí bóyá kẹ́ pààrọ̀ lé. tó bá pẹ́ yìí lẹ kọ́lé ẹ fi rẹ́ǹtì kẹ́ lọ rẹ́ǹtì bíbò ẹ fi yẹn rẹ́ǹtì kẹ́yìn gan fúnra yín lọ rẹ́ǹtì bòmí tó bá pẹ́ wọ́n rí nǹkan mọ́bẹ̀ títí tí ó fi ká lójú kí lẹ̀ wá ká pẹ̀lú gbogbo tá à ń sọ ẹ gbọ́ titọ́lá Jésù. ẹ gbọ́ dídí mi bá ṣe tán sí mo fẹ́ ká pinyanjú títí kíní olórí gbàgbọ́gbàgbọ́ bí ó jẹ gúnnugún èyí. Olúwa Rótìmí ò ní ṣìṣe o. àṣẹ Èdùmàrè ìyá mi. ilé àti ọ̀nà rẹ ò ní dàrú. àṣẹ Èdùmàrè. ààbò Ọlọ́run á dájú lórí àwọn ọmọ rẹ o. You are well done. ẹ ṣé mà ẹ ṣé mi ò ní yà wí fún mi ẹ ṣé mà. ok Adémi ṣe wà bẹ́ẹ̀. bàbá Adémi mo ti ń gbọ́ sí. ẹ lọ sọ yes sir. Ṣebí on a more serious note àkókò tí ò sí ni kò sẹ́ni tẹ́ máa béèrè lọ́wọ́ ẹ̀ tí ò ní rí láti sọ about all these professional Federal Republic of Thieves ta ní right now tó pera wọn ní òjíṣẹ́ Ọlọ́run. And again I have to say something for free. They are not òjíṣẹ́ Ọlọ́run, òjíṣẹ́ Èṣù ni wọ́n. You understand?
èṣù kan ló rán wọn ṣe èṣù sátánì ló rán wọn ṣe kì í ṣe èṣù. Sátánì ẹgẹ́tẹ̀ because Sátánì ló máa kọ̀yìn bàbá ló máa kọ̀yìn ìyá takọ sọmọ takọ̀yìn bàbá takọ síyàwó yé yín so nǹkan tẹ́mi fẹ́ sọ mi fẹ́ máa lọ sí orí ìwà táwọn pípù yìí ti wù because tá a bá ń sọ̀rọ̀ nípa ìránṣẹ́ Ọlọ́run àwọn ìránṣẹ́ èṣù yìí radà ìkan wà lẹ́yẹ́pọ̀n àti brọ́dà mi wọ́n jọ ń gbélé tí brọ́dà mi yẹn gbà fún yàwó ẹ̀ tó jẹ́ pé ìránṣẹ́ èṣù yẹn náà ló padà fún yàwó brọ́dà mi yẹn lóyún èmi mo dẹ̀ jáwé yẹn pé alpha ọ̀gbẹ́ni yìí ń bá yàwó ẹ̀ sùn ó ní rárá bóyá ó ti jẹ nǹkan ni ó ti yẹ yín at the end of the day ó padà fún un lóyún so many things like that so nǹkan tẹ́mi fẹ́ sọ ni pé wọ́n sọ pé Ọlọ́run máa múyàn kò ń ṣe right now Ọlọ́run àtijọ́ ó ń tètè ó ń pẹ́ kó tó múyàn Ọlọ́run ìṣègùn tó ń pẹ́ kó. Ọlọ́run fàjà ń gbé wọn sáyé níṣẹ́ kí wọ́n lọ ti wọ́ bàjẹ́ but right now àwa gangan ó ti yé yín òun ni ká kọ́kọ́ mú wọn ṣe eré lè tán lọ pé ẹ kán lọ mọ fi sójà gbé wọn kán lọ mọ fi ọlọ́pàá gbé wọn yẹn mo support ẹ ọbọ before kan tó gbé wọn káwa gan kọ́kọ́ lọ síbẹ̀ ká kọ́kọ́ fi lùlù bà ayé wọn jẹ́ náà ó ti yé yín ìlú kúkú kápá mi kó dá dànù. àfẹ́mọ̀ take laws into our hands ni torí registered foundation ni wa à ń kọ̀rẹ́ tí wà bàjẹ́ láwùjọ ni ká mọ̀ tó mọ̀ oyè yín tí mò ń sọ. eléyìí tó bá ṣe lọ́dọ̀ tèmi èmi ò ná nínàkúnà èmi kàn sọ fún yín ni ó ti yé yín tó bó ṣe rí nìyẹn. ẹ ṣé bàbá mi máa wà pẹ̀lú yín ẹ̀mí ṣíṣe lágbára Ọlọ́run sà. ẹ ṣé bàbá mi ẹ pẹ̀lẹ́. registered foundation ni wa ọmọlúàbí ni wa àkànfẹ́ ìwà bàjẹ́ láwùjọ ni ìbùkún olúwa olútọ́lá ṣẹ̀ wá ń bẹ̀ ìbùkún no wọ́n ti lọ Funpet ṣẹ̀ wá ń bẹ̀ Funpet ẹ ní láti unmute Tẹ́jú Gbọ́lá mo rí yín ìyá mi mo ti unmute mọ̀ pé wàá fi ṣe bàbá. a kú ètò sà. ẹ wo ètò ni. ẹ kú ètò gbogbo ilé mo kí yín mo Samuel ṣẹ̀ wá ń bẹ̀. wọ́n wà lẹ́ẹ̀dẹ́gbẹ́ nẹ́tíwọ̀kì jẹ́ rí wọn gbé sókè. nẹ́tíwọ̀kì yẹn ni mo fẹ́ sọ̀rọ̀ for the first time láti bíi 5 years mo ẹ̀yẹ̀ fẹ́ sọ̀rọ̀ báyìí ni. oye thank you. ẹ sọ̀rọ̀ àti síflọ̀ fún yín. olórí burúkú làwọn pípù yẹn ìyí tó fẹ́ ọmọ yẹn náà kò ń ṣojú lásán bá mi wọ́n ti lògùn fún ọmọ yẹn. bẹ́ẹ̀ni kì í ṣojú lásán. ó ní làákàyè ò ṣe pé tó fi kọ̀yìn sí ìyá ẹ̀. a nídìí láti mójútó ọmọ yẹn nǹkan tó ń ṣe gẹ́ yẹn kò ń ṣojú lásán o. ẹ wo bí láti bíi 5 years ni mo ti ń liberate àwọn èèyàn even nǹkan tó bá yẹ pé ń gbóhùn lábẹ́lẹ̀ àwọn tí mò ń liberate àjọ wà bí ni àjọ ń gbọ́ ètò yìí ni láti bíi 5 years mi ò sọ̀rọ̀ ń bí olórí burúkú làwọn pípù yẹn ayé wọn ti bàjẹ́ wọ́n gbọ́dọ̀ lọ wáṣẹ́ ṣe ẹ jọ̀ọ́ ẹ sọ fún màmá ò gbọ́dọ̀ ṣépè fún wọn a máa túlẹ̀ ààrẹ ìyá lágbára Ọlọ́run àpò ètò kò ní bàjẹ́ bá mi. mi ò ní wá ní tìfẹ́ ẹ ṣe fàájẹ́ ní iṣẹ́ fàájá ni anybody do anyhow you get it. ìtúsílẹ̀ dé òmìnira dé òtítọ́ dé. bẹ́ẹ̀ ẹ ṣe bàbá. yes olórí burúkú ni wọn àti bọ́ lọ́wọ́ wọn. a ti bọ́ no going back ẹ ṣe bàbá mi ò ní wá ní tìfẹ́. King kẹwàá bẹ́ẹ̀ King. sẹ́yìn àwọn nǹkan tí mò ń gbọ́ látàárọ̀ ìṣe ló ń bà mí nínú jẹ́ mo kí mo kí. ó sad. débẹ̀débẹ̀. sẹ́yìn nǹkan tá à ń sọ yìí it has actually happened to èmi náà tó yẹ yín ó ti ṣẹlẹ̀ sẹ́mi nǹkan tí mo bá yín sọ̀rọ̀ yìí but kò ṣẹlẹ̀ in this manner kò tó yìí ìgbà tí mo kọ́ wọ̀ jọ olùṣọ́ mi ó bá mi ó sọ fún mi pé nínú kí n ṣe títí tí màmá mi àbí kí n ṣe tọ Ọlọ́run máa fọwọ́ mú kan ni. kí lorúkọ olùṣọ́ yín yẹn kí bẹ̀dẹ̀ ní chọ́ọ̀chì ẹ̀. ẹ má jẹ́ kí n pè mí fúnra mi mo ti dá sí ẹ̀yà fún ẹ má wọrí. àwa fẹ́ mọ̀ ẹ má bínú Àníkẹ́ Adébísí ṣẹ̀ wá ń bẹ̀ Àníkẹ́ Adébísí ṣẹ̀ wá ń bẹ̀ ẹ ní láti unmute. So sorry, ẹ ṣé gan sir. Ẹ káàsán sir, how you doing sir? Yes ma. Yes sir.
Yeah, mo fẹ́ ó dà pé last week lẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ topic prophet yìí tẹ́ pé wọn lórí program. bẹ́ẹ̀ ni wípé So I just feel like in a very sane country and in a sane discussion, ọmọ ló fún ẹ ní mọ́tò tó tọ́ according to what he said, òun lọ fowó tún ṣe mọ́tò yẹn kò dáa. But I just feel káti kọ́kọ́ gbàgbé ń kó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run àbò jẹ́ pastor or anything. I feel ẹni tó bá fún ẹ lẹ́bùn kó jọ ìyàwó gan ló gbé ẹ̀bùn wá fún ẹ tó dẹ̀ ti di ìjà láàrin wọn àtọkọ ẹ̀, dá ẹ̀bùn yẹn padà. Regardless of I'm not even talking to him. I hope the person is here. I just feel like ẹ̀bùn tíyàn bá ti gbà bóyá èèyàn kan ló mú wá tó dẹ̀ ti di wàhálà tẹ́ni pé wá ti ń dìkùn sínú àbí not even to talk of ìyá àtọmọ ìyá tí ń bá ọmọ ẹ̀ jà. I know what it feels tí n bá bá ẹ̀gbọ́n mi gan jà mo mọ tó bá dé stage kan láàrin ọ̀sẹ̀ kan ọkàn mi máa yọ. Bẹ́ẹ̀ni. I understand kẹ́ wá sọ pé ìyá tó bí ọmọ I just feel like ká kọ́kọ́ ṣe gbàgbé let's take out the title of him being a pastor now. I just feel like in a same conversation and somebody's daughter or somebody's child gave her the gift. Fine, yeah, ló ra fún bọ́mọ tó tá bá gbé ọ̀rọ̀ lọ police station ẹni tó fún yàn ní mọ́tò ló yẹ kó wá ń pè kíní but ó ti ń fa ìjà. Ó ti ń fa ìjà gidi ọmọ yẹn ti ń rí ìyàfihàn. ọmọ ò bá yẹ sọ̀rọ̀ mọ́ ó ti ń di pé kíní just return back the gift regardless of oye tó fi tún mọ́tò ṣe níwájú ọlá àti ènìyàn. If the man can actually come out and say because I think in the conversation any last week òun try láti sọ pé mọ́tò yẹn ò dá ńgbà tó gbé fún wa am I right pé mọ́tò yẹn ò dá òun dẹ̀ lọ fowó tún ṣe you should come and tell us publicly how much ló fi tún mọ́tò yìí ṣe if it's for us to raise back the money let's just raise back the money give you the money bí o lọ rẹ́ńjì ni aṣáàdẹ̀má receipt àmàrẹ́ni tó sanwó fún. But just give her back the car. Let the call us say to family wa amicably. Ẹ̀bùn tó bá ti gbà gan tó ti ní ìkùn sínú. Bíbélì wà ní Bíbélì náà tó ti mú wàhálà sínú. Bíbélì kan sọ pé Ọlọ́run ní Bíbélì sọ pé Ọlọ́run sọ pé òun ní ìfẹ́ sí onínú dídùn. Onídùúdùn ọlọ́rẹ̀. So like ó ti di wàhálà. So just return it back and let the family settle their differences. Don't be the problem where the mother and the child. Please, Ejo, I hope the person is here. Just give the person back the gift. Fine. Yeah, I was there last week. Yeah, I was there last week. So, tó bá ti dín pé fáwọn ọmọ ló fún ẹ tó tọ́ under òfin gan sef gan ọmọ ló fún ẹ ìyá ò lẹ́tọ̀ọ́ láti sọ pé kán gba mọ́tò yẹn padà tàbá sọ pé ká fún pé bọ́ ó ti ń di wàhálà gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run dẹ̀ fẹ́ pé kíyàn jẹ́ onílàjà pẹ̀lú ọmọ ẹ̀ Bíbélì kan sọ pé ọmọ tó bá ọmọ àṣòbí àmọ́ ègún tó wà nínú ẹ̀ fún wa just return back now bring yourself as a pastor into a family wọ́n gbẹ́jọ́ ìwà bá yín kò ṣẹ̀yìn ló ṣẹlẹ̀ sí báwo lẹ́yìn fẹ́ dá. It's just common sense. Okay, you are the pastor mo wá gbẹ́jọ́ ìwà sí yín wájú Ọlọ́run pé àyè máa tọkọ mi o mo fún yàn ní owó ó dẹ̀ di bye tẹ́ bá ṣe wá dá padà kó lè jẹ́ kí ìyá yẹn kan sọ pé ó ṣe jàre ó dẹ̀ I don't know. Ọjọ́ tiẹ̀ tó wà nǹkan mi ṣe pé this is the woman tó náà accept pé wọ́n ti help òun ti pẹ́. Thank you so much ìyá mi. Mi ò wá ní tiẹ̀ ṣe. Olùfẹ́ ṣẹ̀ wá ń bẹ̀. Olùfẹ́. Yes ma. Ṣé rí ìmúṣẹ yẹn? O lè ní olójú kòkòrò. Olójú kòkòrò ni. Alọ́ọ̀ni lọ́wọ́ gbà, wọ́n bílíkì wọ́n bìà, òjálé onílé, ó fi ń bo titi ẹ̀. O ò níṣẹ́ lọ́wọ́, ó tún lọ fi ọmọ yẹn sọ́dọ̀ màmá. Gbogbo bùkátà ẹ wá da sọ́rùn màmá yẹn. Bẹ́ẹ̀ni. Màmá yẹn kò sí ayọ̀ nínú màmá yẹn because ó ń pa màmá yẹn lẹ́kún nítorí ọmọ. Ó wá ń fi ìyà màmá yẹn ó fi ń jẹ ọmọ yẹn. Bẹ́ẹ̀ni. Ó tún ẹ̀tọ́ tó yẹ kí màmá yẹn ní ó tún gbà á ojú kòkòrò. Wàá dá mọ́tò yẹn padà. Ó ti di dandan. Báyẹn tó dẹ̀ lò fọ́mọ yẹn wọ́n máa ṣe nǹkan sára ọmọ yẹn deliverance àti màmá nítorí pé ó ti lo nǹkan fún ọmọ yẹn go normal. Ìṣojú lásán bẹ́ẹ̀ni. Yes bẹ́ẹ̀ni máyẹ̀hùn ló lò fọ́mọ yẹn tó fi ń control ayé gẹ̀ẹ́ yẹn. Ẹgbẹ́ tó sọ fún mi pé kí n má hà dìyà lórí voice. Because ìgbà tó ti ní kẹ́ má hà dé ó ti mọ̀ pé màmá yẹn ó máa sọ ọ̀rọ̀ màmá yẹn máa kí fún that is why tó ṣe ní ẹ gbọ́dọ̀ hard. Bẹ́ẹ̀ni pọ́nmọdé fẹ́ sọ̀rọ̀. So ẹ ṣe gan ẹ kú ètò Ọlọ́run á wà pẹ̀lú yẹn ní ṣe lásán. Thank you so much ma. Mo really appreciate it. Ẹ jẹ́ kí n gbé bí ọ̀rọ̀ méjì sí mẹ́ta ká tó wá bẹ̀rẹ̀ ìjọba àjọṣe pàápàá. Prophet Ẹ̀rí Olúwa ṣẹ̀ wá ń bẹ̀.
prophet ẹ̀rí olúwa. mọ́mí yẹmí ṣe wà ń bẹ̀ mà. mo wà ń bí o, ẹ káàsán, ẹ kú iṣẹ́ o. ìyá mi dáadáa ìgbàlẹ̀ tó gbọ́ yìí o. àdúrà yẹn a máa gbà o. àṣẹ ìlú. nítorí pásítọ̀ yẹn ọlọ́run á dúró tì yẹn tiẹ̀ ní ṣìṣe. àṣẹ ṣé ní gbogbo àwọn tí wọ́n bá ń lépa yín báyìí kò ní ṣeé ṣe fún wọn. àṣẹ Èdùmàrè. ṣé mo rí gbogbo èyí tẹ́ ti kọ́kọ́ ṣe nípa àwọn ọba wa àti gbogbo ẹ̀. bẹ́ẹ̀ni. ṣe rí nípa tàwọn yẹn torí kò yé mi ni omi ìmọ̀ o kò yé mi. bẹ́ẹ̀ni. torí mi ò mọ bí gbogbo wọn ṣe máa la ojú sílẹ̀ tí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tó máa ṣẹlẹ̀ mo kọ̀ láti understand nǹkan tó ń ṣẹlẹ̀ ìyẹn bẹ́ẹ̀ ẹ dẹ̀ ṣe gan gbogbo nǹkan tẹ́lẹ̀ máa ṣe ọlọ́run á fún yín ṣe kò ní ṣòro ṣe fún yín nípa ti ọ̀gbẹ́ni yìí. bẹ́ẹ̀ni mà. ṣe rí ọmọ kan mú lọ sọ́dọ̀ màmá yẹn wọ́n lọ fi pàrókò síbẹ̀ ni o. wọ́n lọ fọmọ yẹn pàrókò sọ́dọ̀ màmá yẹn ni. ṣé wàá rí ọmọ màmá yẹn èèyàn kan sọ̀rọ̀ ń sìn òun wo profile ọmọ yẹn pọ́mọ yẹn ò normal tọ́mọ yẹn bá wà in her right senses ẹjọ́ sọ́mọ yẹn níṣẹ́ lọ́wọ́ báwo ló ṣe máa wá gbé mọ́tò tó bá tiẹ̀ jẹ́ pé o ta mọ́tò yẹn o gbowó ẹ̀ o nà jẹ it's a different ball game. it's different. báwo ló ṣe máa wá gbé mọ́tò yẹn lọ fún the so-called stupid pastor tó dẹ̀ gba mọ́tò yẹn lọ́wọ́ ẹ̀ ó gba mọ́tò lọ́wọ́ ẹ̀ tán wọ́n tún wá pè ẹ́ káti ẹ̀ lóò mọ̀ o lè má mọ̀ wá. o lè má mọ̀ bẹ́ẹ̀ ni. wọ́n tún wá pè wọ́n wá sọ fún ẹ pé nǹkan báyìí báyìí ló ń ṣẹlẹ̀ màmá ní o ò ní right láti gba mọ́tò yẹn because tọ́mọ yẹn bá wà ní right senses ẹ̀ kò ní gbé mọ́tò wá fún ẹ. nígbà tọ́mọ dẹ̀ ti gbé mọ́tò lẹ̀ tí màmá bóyá nǹkan ká lójú màmá nítorí tí ò bá kí n ṣe pé nǹkan ká lójú màmá yẹn náà ò ní sọ̀rọ̀ o. nígbà tí màmá dẹ̀ ti sọ̀rọ̀ ò ní jẹ́ kó bá iṣẹ́ wèrè tẹ́lẹ̀ gbé dání. iṣẹ́ tó ti jẹ́ aláṣọ funfun. gbogbo lè tẹ̀ ń jà ò ní jẹ́ kó wá tú ẹ láṣìírí síta ẹ má fi mọ́tò kó bá mi ẹ gba mọ́tò yín. mọ́tò ọmọ tiẹ̀. ó tún wà bẹ́ẹ̀. màmá yẹn ẹ rí i pé ó lọ fọmọ yẹn ṣe nǹkan kan nínú ilé yẹn ni. ọmọ tó rán lọ fi pàrókò gan ó lè má mọ̀ pé nǹkan wà lára wọn. bẹ́ẹ̀ni. ó lè má mọ̀ pé nǹkan wà lára wọn kó jẹ́ pé túrú ọmọ yẹn gan ló ṣe wọlé sí màmá yẹn lára. yìí ṣe bóbìnrin lọmọ tó gba mọ́tò lọ́wọ́ ẹ̀ àbí tó gbé mọ́tò lọ. obìnrin náà ló ń flan papa lórí kinní láti ẹ̀kọ́. ó ti ń ṣe nǹkan kan pẹ̀lú ọmọbìnrin yẹn lè má lè sọ̀rọ̀ nǹkan kan ti ń ṣẹlẹ̀ láàrin wọn because tí nǹkan ò bá ṣẹlẹ̀ láàrin yín I can imagine kí n máa lọ sí church kí pásítọ̀ ní kí wá ní mo gbé mọ́tò mo gbé wá fún pásítọ̀ for what. àfikún náà ń gbà wá o mọ́mì mi. ṣé wàá rí ọ̀gá mi kan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo kàn rẹ́rìn ni ó ní tó bá jẹ́ pé òun ni ó lóun máa lọ bá pásítọ̀ yẹn pé kọ́lọ́pàá tiẹ̀ tó arrest ẹ̀ òun máa lù ú. ṣé bá ti ń ṣe débẹ̀. àlẹ́ tó bá tiẹ̀ lágbára láti lù wọ́n ẹ má lù wọ́n physically ẹ kàn fi nǹkan gbá wọn kẹ́ fi pa wọ́n lára ni kọ́nà wa mú wọn. advice tèmi nìyẹn gbogbo àwọn tẹ bá rí bẹ́ẹ̀ yẹn torí tẹ bá lọ fún wọn lẹ́sẹ̀ wọ́n á mú yín pẹ́yìn lẹ fún wọn lẹ́sẹ̀ ẹ má lù wọ́n o ẹ lọ shake wọn handshake ibi táṣìírí wọn ti máa tú ibẹ̀ ní kí tí wọ́n ti kọ́kọ́ bàjẹ́ kọ́lọ́pàá tó dé wá mú wọn kọ́ máa wò bí ọ̀dẹ̀ bó ṣe máa rí nìyẹn ẹ máa dé tó bọ̀. ẹ ṣe ìyá mi bẹ́ẹ̀ ni light up thank you so much màmí ní wà lókè ẹ máa pẹ́ fún ẹ máa jẹ ọmọ fẹ́ ẹ̀jẹ̀ ṣé gbogbo ìgbà mọ́ mi lọ ní thank you so much Ade Phillips thank you so much mi mọ bí mo ṣe lè dúpẹ́ lọ́wọ́ yín thank you so much always for the encouragement and the gift living legend the WhatsApp number is +234 8092906250 +234 8092906250. Hello. RD. Baba Gba. Inú mi dùn for the first time. It's a pleasure talking to you for the first time. Ẹ ṣé sà. Inú mi dùn gan. Ẹ ṣé sà. So gbogbo tẹ́ ẹ rí ọ̀rọ̀ bá mi pé ṣé Canada rẹ wà. US ni mo wà for now.
US lẹ́wà èmi náà US mo wà Texas mo wà precisely ní Dallas. èmi náà ṣe máa ṣeré wá sí gbogbo bẹ́ẹ̀. ṣe rí mo máa ń fẹ́ láti máa dá sí programu yìí torí pé ó wà in consonance pẹ̀lú nǹkan tèmi náà ti rò tẹ́tí láti bí 4-5 years ago. Okay sir. àti wá máa sọ̀rọ̀ ìbá àti ṣe lọ́wọ́ mi ò mọ̀ sí orí programu lẹ́wà sí ni àná. live video láwà báyìí. live video láwà báyìí. Nga bá ti yẹ kí n bá speaker kì í ṣe ti bá ti ṣe tán kí n pè yín. gbogbo ayé ló ń gbọ́ wa. bẹ́ẹ̀ni tí mo lè sọ̀rọ̀. ẹ ṣì lè sọ̀rọ̀ sí ìta ń sọ lọ́wọ́ yìí so tí n bá wá parí ètò máa pè yín. bẹ́ẹ̀ni ẹ jẹ́ kí n sọ sílẹ̀ ìta ń sọ lọ́wọ́ yìí. Okay sir. ṣé rí number 1 arúgbó ojú òní Rotimi Daniels ojú òní tì ní agbára Ọlọ́run ọpọlọtọ Ọlọ́run fún yín tẹ́ ẹ fi gbé kinní ilẹ̀ kò ní jọba. ṣé rí gbogbo programu yìí is long overdue. sọ̀rọ̀ mi yé yín bẹ́ẹ̀ ni pé mo mọ̀ pé program yìí máa wà lẹ́tẹ̀lẹ̀ ni bàtẹ́mi ti máa ń kọ́ nǹkan láti last year sínú Facebook nínú àwọn status ni mo ti ń jẹ́ káwọn olórí burúkú mugun àti magas tán pé àwọn ní brethren yẹn both on the part of the Christians and the part of the Muslims olórí burúkú lọ́pọ̀lọpọ̀ wọ́n ní ká jẹ́ kìnnìkan kó tán láwo àwọn tó sọ pé kìnnìkan ṣe tẹ̀rí wàhálà táwọn tí ó ń gbẹ̀sìn yẹ̀yẹ́ gan tí wọ́n ń fira wọn ṣe ìyẹn gan ló pọ̀ ju nǹkan táwọn olórí burúkú pásítọ̀ yẹn fojú wọn rí lọ. Sọ̀rọ̀ mi yé yín ọlọ ìwé orí burúkú tó ń kà yẹn ìwé ìtàn àwọn Júù ìwé ìtàn àwọn ará Middle Easterners ni èmi ò mọ nǹkan tó kàn ọ́ ṣe rí gbà tó ti di pọ́ngbà tó bá yàtọ̀ bá jọ sọ̀rọ̀ máa fún ẹ ní historical background gbogbo orí burúkú ìṣẹ̀bẹ̀rẹ̀ sọ̀rọ̀ mi yé yín nǹkan kan ṣẹlẹ̀ 1973 nìbàdàn 1973 lójijì ń gbọ́ tán dé lẹ pósítà káàkiri ìgboro ó fẹ́ tó sùn mẹ́fà tán fi lẹ̀ kí náà kọ síbẹ̀ I found it náà kọ síbẹ̀. Ṣé bá wá wò pé I found it wọ́n lẹ̀ mọ́ Kọ́lá wọ́n lẹ̀ mọ́ ìdí òsè wọ́n lẹ̀ mọ́ náà gbogbo ọjọ́ mọ́ gbogbo ọ̀nà dùgbẹ́ oríta mẹ́rin tó fi dé kọ́lọ́kọ́ di obì tó fi lọ gbogbo ẹ̀ káàkiri gẹ́gẹ́ ẹlẹ́ran lè mọ tí a mọ̀ pé ní gbogbo ọdún tí mo wí yìí kí ló ń ṣẹlẹ̀ I found it àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀ arúgbì I found it ó wá dá lórí pé wọ́n fẹ́ sèṣọ́ di wọ́n ń gba Ọlọ́run gbọ́ bí gbogbo orí burúkú ìṣẹ̀bẹ̀ láti gbà yẹn nìyẹn sọ̀rọ̀ mi yé yín gbogbo àwọn ọmọ kéékèèké ta ló máa ń wo combat eré kan war zone ta war film ta máa wò ń gbà yẹn ní television combat náà ń pè é sọ̀rọ̀ mi yé yín ta bá lọ wo combat láyé ìgbà yẹn níjọ́ Friday à lọ wo bàbá Ògúndé níjọ́ bíi Wednesday à wò bí àwàdà kẹríkẹrí bàbá àwàdà aláwàdà bàbá Sàlá kò sẹ́ni tó bá jẹ́ ọmọdé gbogbo gbà yẹn tó bá wà ń bàdàn tẹ ẹ bá lẹ ń gbé gàrí ń tà tẹ ẹ bá ń ṣe ẹni ọdún kò sẹ́ni tí ì lọ sí Yemẹtu bí bàbá Sàlá ń gbé bẹ́ẹ̀ bá dẹ̀ débẹ̀ láàrin òru bàbá Sàlá ó jáde sí yín ẹ mọ̀ gbọ́ alálẹ̀ gbẹ̀ndùgbẹ̀ndù kù bí ọ̀yà bàbá Sàlá bàbá gé máa jáde sí yín tó máa bá yín dó sọ̀rọ̀ mi yé yín àwa tá a jọmọ kékeré tá a wà náà lè dé oníyanrìn kọ́lọ́kà àwọn bíi oníyanrìn àwọn àwa gáàgì kan tá a bá gbé gàrí tà á gbà ọ̀nà gbọ́ àgàlà lọ á jà sí Yemẹtu sọ̀rọ̀ mi yẹn mo ń fọ gbogbo ẹ̀ fún yín bí gbogbo orí burúkú ṣe ń bẹ̀rẹ̀ báwọn èèyàn wá bọ̀ nìyẹn o sẹ́ni gbogbo bàtà wí yìí kò sí péyàn mi ò gbọ́rò péyàn gbáwẹ̀ rí mi ò gbọ́rò sọ òru rí ìta ń dún yòǹgbà ìgbà tó di pé I found it dé 73 ló di pé wọ́n ń dá programu tó di pé wọ́n ń ṣèṣọ jí wọ́n ibi tán fi ṣàdámọ̀sìgbà ní ìsìn àdámọ̀sìgbà stadium race course náà ń pè láyé ìgbà yẹn sọ̀rọ̀ mi yé yín sọ̀rọ̀ mi yé yín níjọ́ Sunday làwọn ọmọ kéékèèké lọ́mọ ń wo azan àti ozen tán máa ń gẹ̀ẹ́sì tá a bá ti wo fíìmù tán ní Scala sílẹ̀ méjì ní fíìmù àwọn Gabadin àwọn Chelsea àwọn bíi dùgùnú nǹkankan bẹ́ẹ̀ni àwọn ṣọlẹ amtap and amindra kí wọ́n sáwà fọ́rọ̀ gùn sẹ́rí èmi ò fẹ́ dá sí ìgbà tó ń ṣẹlẹ̀ yìí sẹ́rí ìgbà tó ń ṣẹlẹ̀ yìí ẹ má jẹ́ káwọn èèyàn waste time lè lórí ẹ̀jù it is a subset under a set nǹkan tí ìfàjà mo fún mi wá gbàgbé ni pé a fẹ́ wú egbò gbogbo orí burúkú tó ti fi ẹ̀sìn balẹ̀ Yorùbá jẹ́ wọ́n ti fi ẹ̀sìn bà wá lásà jẹ́ wọ́n ti fi ẹ̀sìn bà yé àwọn ọ̀pọ̀lọpọ̀ jẹ́ almost everybody ní ìṣẹ̀bá káwọn ìwà àwọn dèbílẹ̀ 99% èèyàn ló fẹ́ di pastor orí wọ́n rí mọ̀ pé bàbá ńlá aṣẹ́ ọbẹ̀ burúkú olè tó sẹ́yìn mi ò rí òun ni wọ́n ṣe ń pè ní lẹ́sìn economy sọ̀rọ̀ mi yé bẹ́ẹ̀ ni sà. so irú gbogbo irú èmi gan kí n tó kúrò nígbà tí mo ti ṣì bí nǹkan ọ̀sẹ̀ tó ń torí àti fẹ́ẹ̀ di pásítọ̀ ìjọ tó di pé mo wá di pé mo rí ìnájọ́ tí mo kọ́ dé Dubai níbí mo ti bẹ̀rẹ̀ sí gbé àwọn èèyàn ṣépè kó tó dìgbà yẹn lèmi ti rí mọ̀ pé irọ́ pátápátá ni Bíbélì irọ́ pátápátá ni Jésù gbogbo ilé ayé tá a wà yìí dùnnú Báíbù nìkan ló sọ̀rọ̀ rí sọ̀rọ̀ mi yé yín mo lọ́rẹ̀ tó jẹ́ botany tó jẹ́ zoologist èso tó jẹ́ professor èdò orí ayé kankan sọ̀rọ̀ rí tinú Báíbù náà ló sọ̀rọ̀ mi yé yín Jésù orí burúkú wọn tán náà bí ibẹ̀ náà ti bí tó pé without copulation
èmi ò rẹ́ tán bí tó ṣe pé kì í ṣe the joint together the copulation of male and female ibi tó ti wá rí chromosome tó sọ́dọ̀ ọkùnrin ó yẹ káwọn èèyàn máa béèrè wò torí xy ló ń sọ the chromosome téèyàn fi ń di ọkùnrin ta ló donate y fún ta ló donate x fún gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn bálámù kìnnìkan kẹ́tẹ́kẹ́tẹ́ bálámù oríṣiríṣi orí burúkú up till now àwọn ìdájọ́ sì ń tẹ́rí sírú àwọn ìwé orí burúkú yẹn láti máa gbàgbọ́ láti máa lò. à ń ṣe lọ wọ́n á ní tó gbéyàn gan kìnìún kan gbéyàn mi sínú odidi ọjọ́ mẹ́ta yìí ẹja tó bá gbérù níwọ̀n tó bá gbérù èmi nímọ̀ tó ń gbéjẹ́ gbọ̀n mi ẹja wá gbéyàn mi lọ́jọ́ mẹ́ta lọ gbé lọ nílé pé orí burúkú yìí pátápátá tó yẹ mi ò bẹ́ẹ̀ náà ló dé wà nù Kùránì sọ́nà mi yẹn mo ti tẹ́ rí ọ̀rọ̀ gbéyàn fi ọ̀rọ̀ sẹ́nu sọ lálẹ́ tẹ́ rí ẹ wo orúkọ sísọ náà nípa kéèyàn máa jẹ́ orúkọ wọn ti fi gbogbo ọ̀rọ̀ Christianity àti ìpa orúkọ lẹ́yìn Yorùbá jẹ́ kẹtó rẹ ní mí kan tó pẹ rí bí n pé ní ìsìn máa pẹ bí kan sọ pé orúkọ ọmọ ní ìsìn bí kó máa jẹ Jésù tìmí lẹ́yìn àti àwa àlè mi Olúwa pè mí síre ilé ó pè mí síre ayọ̀ kíní gbọ́ títí láyọ̀ gbọ́ fún láyọ̀ gbọ́ bí n pé gbọ́ dúpẹ́ mọ́ so gbogbo ẹ ti bàjẹ́ gan tó fi dọ́dọ̀ àwọn lọ́balọ́ba tó fi dọ́dọ̀ àwọn gọ́ọ̀mẹ̀ntì àwọn méjì péré ẹgbẹ́ ìkẹta làwọn ọba àwọn politicians wa àtàwọn ẹlẹ́sìn ní clerics àwọn ló ba kọ́ńtì jẹ́ débi tá a bàjẹ́. wọ́n ti rí ohun tí a mú wá fún wa lénìí ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe sí Orí Òjíṣẹ́ TV ẹ bá wa tẹ notification bell sígbà tá a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa ẹ̀yin lẹ́wọ̀ kọ̀ọ̀kan máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV ó dàbọ̀.